Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: gbọ́ ìkìlọ̀ náà. Ìwé orin 1 ẹ̀ta 2. Nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mò ń kọrin. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà, nítorí ẹ̀yin kò mọ ìgbà tí àkókò náà yóò dé. Ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 23. Bíbélì kíkà: ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 15 dé 19. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Ṣùgbọ́n kí lèmi ìbá fi ìran yìí wé? Ó dàbí àwọn ọmọ kékeré tí ń jókòó ní ọjà, tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn, tí wọ́n sì ń wí pé, àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù wá, kò jẹ, bẹ́ẹ̀ ni kò mu, wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn wá, ó ń jẹ, ó sì ń mu, wọ́n sì ń wí pé, wò ó, ọ̀jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. Ẹ̀kọ́: ìwé ìhìnrere Mátíù orí 11 ẹsẹ̀ 15 dé 19 ní ìjìnlẹ̀ ìfihàn méjì tí a kó jọ, tí a sì fi hàn fún àwọn ènìyàn ní àkókò yẹn kí wọ́n lè fèsì. Jésù tún ṣàlàyé bí wọ́n ṣe dáhùn nígbà tí wọ́n rí aṣojú tí Ọlọ́run rán láti pèsè ọ̀nà fún àwọn ọmọ rẹ̀. Wọ́n wí pé ó ní ẹ̀mí èṣù. Nígbà tí Jésù ọmọ náà wá, wọ́n wí pé òun jẹ́ onígbọ̀ràn àti ọ̀rẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Wọn kò lóye ohun tí a ti ń ṣí láti ọ̀run fún wọn. Bí wọ́n tilẹ̀ ń rí, wọn kò mọ̀. Bí wọ́n tilẹ̀ ń gbọ́, wọn kò lè fèsì. Wọ́n di ojú dídì àti etí dídì sí òtítọ́ tí wọ́n ń wò lójú. Báwo ni ìdáhùn rẹ sí ìtàn ìgbà òpin? Gbogbo àlàyé atọ́ka tí Bíbélì fi sọ nípa ìpadàbọ̀ Jésù ń ṣẹ ní gbogbo ọjọ́. Ìwé ìhìnrere Mátíù orí 14 ẹsẹ̀ 3 dé 14. Gbogbo rẹ̀ ń ṣẹ gẹ́gẹ́ bí a ṣe kọ ọ́. Ọlọ́run ń pè ọ́ láti fiyèsí àti láti múra sí ìpadàbọ̀ Kristi. Ṣàyẹ̀wò ayé rẹ gẹ́gẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ronú pẹ̀lú kí o sì yí padà, kí o sì fi ayé rẹ fún Kristi. Wà ní ìwà mímọ́. Gbẹ́kẹ̀lé Ọlọ́run láti jẹ́ kí ó tọ́ ọ láti wọ ìjọba rẹ̀ ní ọ̀run. Ẹ̀kọ́ àmúrelé: fiyèsí kí o sì jẹ́ ọlọ́gbọ́n. Òpin súnmọ́ ju bí o ṣe lérò lọ. Múra sílẹ̀ fún ìpadàbọ̀ Olúwa Jésù Kristi. Àdúrà: Jésù Olúwa, jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ tó fún mi láti dúró ṣinṣin àti láti wà ní ìwà mímọ́ títí dé òpin. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.